o má kọjá mẹ́ta kẹ́ bóun ní dèrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bisi ológe show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo my name is Kukoyi Raji Ambode ẹ máa wo ètò Bisi ológe show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. Jẹ́ ìbẹ̀rẹ̀ kíkì mi látọjọ́ Wednesday títí wá di èlé. Mo kí gbogbo àwọn ẹgbẹ́ like-minded pátápátá. Mo kí gbogbo àwọn ọmọ oyè pátápátá. Kí n bẹ̀rẹ̀ látọ̀rí ìpẹ̀sì mi. Ọba obìnrin Chief Mrs. Abiodun Ajoke JP Iyalekure. Congratulations to you, ma. I also want to say a big congratulations to the Vice President, Mrs. Adedoyin JP. Congratulations to you. To all the members in Nigeria and in the diaspora, I say a big congratulations to you. Lẹ́yìn ní ìdáwà bí tí n bá ti wà pẹ̀lú ẹ̀ owó epo owó mọ́tò owó hòtẹ́ẹ̀lì owó gbà kó máa lọlé gbogbo ẹ̀ ló wá fún mi. Ladies and gentlemen, when we are talking about the legend, the veteran, one of the best in the female that present in entertainment industry in Nigeria and in the whole world. Ladies and gentlemen, I present to you this wonderful evening. Mama mi, àǹtí mi, ọ̀rẹ́ mi, pàdé mi, Kukoyi. Thank you very much, my brother. Ọmọ Mushin. Mo kí gbogbo àwọn àlejò wa pátápátá tí wọ́n wà níbí lẹ́ni. Mo kí gbogbo àwọn members of like-minded progressive club. Ẹ kú oríire. Congratulations on your 5th anniversary. It's not easy kéèyàn dẹ́gbẹ́ sílẹ̀. Wọ́n ṣe 1st anniversary. Wọ́n ṣe 2nd anniversary. Wọ́n ṣe 3rd anniversary. 4th. And now the 5th. Wọ́n dẹ̀ pọ̀ sí ni. Wọ́n ò dín sí lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tí ẹ gbà lérò láti lè dá ẹgbẹ́ yìí sílẹ̀ lọ́lọ́run máa mú lọ sílé àṣẹ fún yín. Àmín. Mo fẹ́ fi àsìkò yìí kí orí adé tí wọ́n wà ní ìjókòó. Kábíyèsí. Mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀fà, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je. Kábíyèsí. Kí adé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó pẹ́ pẹ́. Kábíyèsí. Gbogbo àwa ọmọ Yorùbá táwa ń bí àwa ọmọ Oòduà táwa bí ẹ jẹ́ ká ṣe kábíyèsí. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí fún His Royal Majesty Ọba Abdulateef Àtọ̀dá Adams, the paramount ruler of the Kate-Surulere Kingdom. Báyìí wọlé àkọ́kọ́, Àtọ̀dá òbẹ̀bẹ̀ joyè ọba lóde láyé kábíyèsí o. Àti àwọn olóyè tí wọ́n tẹ̀lé wọn wá gbogbo yín pátá la ẹ ṣe gan ni. Ladies and gentlemen, it's going to be an evening of fun. That is what this club wants. Apart from the fact that we can celebrate 5th year anniversary, a tún fẹ́ ṣe fundraising. Ìdí nìyí tí wọ́n fi pe àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni bí ẹni, àwọn ọ̀tọ̀kùlú, àwọn tí wọ́n ń ṣe dáadáa láwùjọ, gbogbo yín pátápátá la kí o. Àwọn organizers máa fún wa lórúkọ láti lè máa recognize wọn bí wọ́n bá ṣe ń dé. A fi ojú pa ẹnikẹ́ni rẹ́, gbogbo yín pátá la kí. Lórí ìjókòó ń bí àwọn ọ̀gá mi wọ́n wà ń bí báyìí. Ẹni bá rí yín tó lóhun ò réèyàn, òun ló mọ̀ o. Mo kí olóyè káká, mo kí yín sà. Olóyè Abiodun Láre tí gbogbo wa ń pè ní Abe Láre, ọ̀gá mo kí yín sà, ẹ káàbọ̀.
ẹ tún ti ń bínú. ọ̀gá wa àbí ẹ lè má bínú. wọ́n ti fẹ́ sẹ́ẹ̀dì owó sí wa. owó kí ni ó ń bú mi ní bóyá wà lórí ìjọba. wọ́n ní ta ló fún ẹ lóye. ti ìlú Ìbàdàn pátá Dr. Ọlátúnjí Lawal àwọn náà wà láàrin wa ń bí. mo kí wọn káàbọ̀ sáárín wa. àti ẹ káàbọ̀ sáàrin wa sà. àwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n wà níbí báyìí. à á ṣe àfihàn yẹn tí àsìkò bá tó. Abíọ́dún Muslim Ògúnbọ̀ Ológùnbọ̀ of Ọ̀gọ̀nbọ̀ Ògùdù Òṣòdì. kábíyèsí o. gbogbo wa ṣe kábíyèsí o. kábíyèsí o. So the thing is, once we have people coming in, the organizers will give us the names and we will do justice to them. It's a night of Thanksgiving, it's a night of fun, and that is what we intend to do. Please sit back, enjoy yourselves. Once the program starts, we will start in earnest. Ladies and gentlemen, I have a wonderful man in our midst here. Recently, ó sọ̀rọ̀ nípa bá a ṣe máa kọ́lé tí gbogbo àwọn ẹnjìníà tí wọ́n máa kọ́lé tí lè máa dúró pẹ́pẹ́pẹ́pẹ́. Tani mò ń pè ní Honourable Kọ́láwọlé Jubril Emilaba, the chairman Lagos Mainland Local Government is here. Mo kì í ẹ̀ka àbọ̀ sáárín wa. Ẹ̀ka àbọ̀ sáárín wa, Honourable, thank you very much for coming. Mr. DJ, let's have more music. We will continue the program shortly. Thank you. Ọba Kazeem Adéṣínà, ọba sáà kábíyèmí.
I